a máa kú dédé àsìkò yìí o, yóò dára fún wa ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti lè ṣe wa ìròyìn fẹ́lifẹ́li online tv lónìí tí ṣe ọjọ́bọ̀ Thursday ọjọ́ kẹjọ oṣù karùn-ún ọdún 2025. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn ná, à ń padà bọ̀ wá. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ mà ni wọ́n ti fi èsì ọ̀rọ̀ padà fún àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà, èyí tí wọ́n ní ọwọ́ yẹgẹrẹ ní ìjọba àpapọ̀ lẹ̀ yìí ni wọ́n fi mú ẹ̀rọ ètò ààbò eléyìí tó ti di nǹkan àti ọ̀ràn sí ọrùn àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látàrí bí àwọn agbésùmọ̀mí, àwọn oníṣẹ́ ibi bí wọ́n ṣe ń ṣekú pa aláìṣẹ̀ tí wọ́n ń ta ìjẹ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ lọ́nà àìbófinmu. Gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ lásìkò tí wọ́n ń fi èsì ọ̀rọ̀ padà láti ẹnu ẹni tó jẹ́ alákòóso fún ètò ààbò ní orílẹ̀-èdè wa Nàìjíríà, èyí tó sọ wípé ìjọba àpapọ̀ ń sa gbogbo ipá àti agbára rẹ̀ láti rí dájú ipá àlàáfíà ó jọba ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Bẹ́ẹ̀ bá gbàgbé, nínú ìjókòó tí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin orílẹ̀-èdè wa tí wọ́n jókòó rẹ̀ lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ èyí tí a wà nínú rẹ̀ yìí, níbẹ̀ ni wọ́n ti sọ di mímọ̀ wípé ohun èlò àti ohun ìjà olóró èyí tí àwọn agbésùmọ̀mí Boko Haram àtàwọn oníṣẹ́ ibi yòókù tí wọ́n ń lò ní orílẹ̀-èdè yìí wípé ó jẹ́ èyí tó lágbára ju ti àwọn ológun èyí tó jẹ́ wípé ìjọba wọn ń fà sílẹ̀ láti kojú ìṣòro ètò ààbò ilẹ̀ yìí. Nípa ìdí èyí tí wọ́n ké sí ìjọba àpapọ̀ ilẹ̀ wa láti rí dájú wípé wọ́n ṣohun tó tọ́ àtohun tó yẹ o. Wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ èyí tó tẹnu àwọn aṣòfin jáde ṣùgbọ́n tó lòdì tó sì gba ọ̀nà bòmíì lára ìjọba àpapọ̀ ilẹ̀ wa. Alákòóso fún ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà Ọ̀gbẹ́ni Mohammed Badaru, eléyìí tó ní ọ̀rọ̀ tí àwọn aṣòfin sọ náà ó kù díẹ̀ káàtó, ó ní nítorí pé gbogbo wọn pátá o ni wọ́n jọ ń ṣe ìjọba, ó ní bó bá tiẹ̀ kù díẹ̀ káàtó ní ẹ̀ka ètò ìjọba, ó ní ó yẹ kí wọ́n pe àkíyèsí tàbí kí wọ́n wá ọ̀nà tí wọ́n fi bá iléeṣẹ́ ààrẹ tàbí ààrẹ sọ̀rọ̀ ni, àbí ọ̀nà tí wọ́n gbà jókòó yí tábìlì pò láti pe àkíyèsí ààrẹ ilẹ̀ wa sírúfẹ́ àwọn ọ̀rọ̀ wọ̀nyí. Ọ̀rọ̀ tí wọ́n tún sọ eléyìí tó jẹ́ ìyàlẹ́nu náà ni wípé inú rìbádùn náà ni lórí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Niger, ó ní ìjọba àpapọ̀ ti ń wá ọ̀nà àbáyọ sí o. Lákòótán nínú ọ̀rọ̀ Badaru, ó ní bí ọ̀rọ̀ ti rí kọ́ ò ń làwọn aṣòfin ni wọ́n sọ, ó ní ṣùgbọ́n ó dá wọn lójú wípé ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Bọ́lá Tinubu o, wọn ò sùn wọn ò wo, wọn ó sì rí dájú wípé gbogbo ohun tó yẹ kí wọ́n ṣe ni wọn yóò ṣe láti rí wípé ètò ààbò ní orílẹ̀-èdè Nàìjíríà ó fẹsẹ̀ múlẹ̀ dáadáa. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló ti ké sí iléeṣẹ́ ológun ilẹ̀ yìí láti rí dájú wípé gbogbo ọ̀nà tí wọn yóò gbà láti kápá àwọn oníṣẹ́ ibi, láti ṣẹ́gun wọn, láti ja ogun ọ̀hún lájàyè, kí wọ́n gba orílẹ̀-èdè Nàìjíríà kúrò sílẹ̀ lọ́wọ́ àwọn oníṣẹ́ ibi èyí tí wọ́n ń rú omi àlàáfíà ilẹ̀ yìí tí wọ́n jó tòrò, tí wọ́n jó tùbàkútùṣẹ, òun ni kí wọ́n rí wípé wọ́n ṣe o. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti jáde nínú ọ̀rọ̀ kan eléyìí tí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ wa èyí tí wọ́n gbé yẹ̀wò nínú ilé ìgbìmọ̀ aṣòfin wọn nínú ìjókòó èyí tí wọ́n jókòó rẹ̀ lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ èyí tí a wà nínú rẹ̀ yìí, èyí tí wọ́n ní ó ṣeé ṣe kí wọ́n jókòó ìpàdé ọlọ́jọ́ méjì kan eléyìí tí wọ́n yóò gbé ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà yẹ̀wò nínú ìpàdé náà, kí wọ́n sì wo ọ̀nà tí wọ́n yóò gbà láti wá ọ̀nà àbáyọ sí ogun èyí tó mì orílẹ̀-èdè Nàìjíríà làkàlàkà tí ò jẹ́ kó ní ìsinmi o. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ọ̀hún èyí tí wọ́n ní àwọn wòye látàrí ibi tí ọ̀rọ̀ ń lọ yìí, eléyìí tí wọ́n ní ó ṣeé ṣe o kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n ṣíjú padà láti gbójú agan wàhálà wo ìjọba àpapọ̀ lẹ̀ yìí, ṣùgbọ́n kó má bàa rí bẹ́ẹ̀, wọ́n ní àtòkèrè báyìí ni olójú jíjìn ló ti máa mẹ́kún rẹ̀ sùn o. Àwọn ilé ìgbìmọ̀ aṣòfin àgbà náà ní eléyìí ti di dandan gbọ̀n
láti jókòó yí tábìlì pò kí wọ́n sì wo ọ̀nà àbáyọ eléyìí tí wọ́n yóò rí lánú ìpàdé náà kí wọ́n lè fi wá àlàáfíà sí orílẹ̀-èdè yìí. Wọ́n wá fi kún pé inú àwọn á dùn bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà bá lè ṣe àtìlẹ́yìn fún àwọn ọdẹ ìlú tá a mọ̀ sí fìjìláńtẹ́ àti àwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù kí wọ́n rú wọn lágbára kí wọ́n lè fi agbára kún agbára fún wọn èyí táwọn náà yóò lè fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ológun àti àwọn ẹ̀ṣọ́ aláàbò láti rí dájú ipò orílẹ̀-èdè Nàìjíríà wọ́n fọ́ mọ́ kedere báyìí bí abọ́ tí wọ́n fi jẹsẹ̀ mú kúrò lọ́wọ́ àwọn agbésùmọ̀mí. Ènìyàn kan màrè ni ìròyìn ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ó jọ́lọ́wọ́n ba nípè lásìkò tí wọ́n wọn eléégún tí wọ́n ń ṣe ayẹyẹ ọdún eégún èyí tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde, ìròyìn fi yé wa wípé ọ̀gbẹ́ni kan èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Olúbùkọ́lá ohun màá ló ti jẹ́ ọlọ́run bá nípè níbi ọdún egúngún èyí tó lọ lọ́wọ́ nílùú Ìkìrun ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ikú rẹ̀ èyí tó wáyé látọwọ́ àjọ àwọn ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ nígbà tí àwọn oníròyìn tí wọ́n fi ọ̀rọ̀ wá àwọn èèyàn lẹ́nu wò. Ènìyàn kan tó ní kí wọ́n má ṣe dá orúkọ ọ̀hún nítorí ààbò ṣe é lálàyé fáwọn oníròyìn wípé nínú ọdún eégún ọ̀hún nígbà tí àwọn eléégún náà tí ìdílé wọn tí ó jáde èyí ni wọ́n ké sí àwọn ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn láti dáàbò bò wọ́n àti eégún àti àwọn tí wọ́n jẹ́ atọ́kùn eléégún yìí kúrò lọ́wọ́ àwọn ọ̀dọ́ èyí tó máa ń lo àǹfààní náà láti fi jalè àbí ti fi dá wàhálà kan síkejì sílẹ̀. Wọ́n ní lásìkò tí wọ́n ṣe ìwọ́de tí wọ́n ń kọrin káàkiri yí ìlú ká nínú ọdún eégún ọ̀hún ni wọ́n ní ọ̀kan nínú àwọn tí ń wa ọkọ̀ tẹ́rẹ́là èyí ọkọ̀ bọ̀gìnì àjàgbé eléjò èyí tó darapọ̀ mọ́ àwọn atọ́kùn eléégún náà ni wọ́n ní wàhálà kan wá láti ọwọ́ rẹ̀ èyí tó di wípé ó ń lọ ìbọn mọ́ ọ̀kan nínú àwọn Àmọ̀tẹ́kùn ọ̀hún lọ́wọ́ èyí tí ìbọn náà ṣèṣì pa Olúbùkọ́lá èyí tí wọ́n kéde wípé ó kú lójú ẹsẹ̀ síwájú kí wọ́n tó gbé dé ilé ìwòsàn. Ọ̀rọ̀ ọ̀hún eléyìí tí wọ́n ti fi tó iléeṣẹ́ ọlọ́pàá agbègbè ọ̀hún nílùú Ìkìrun ní ìpínlẹ̀ Ọ̀ṣun létí èyí tí wọ́n sì ti ní ìwádìí ó ti bẹ̀rẹ̀ ó ti ń lọ lọ́wọ́ lórí ikú ènìyàn ọ̀hún èyí tó kú lẹ́yìn eégúngún nílùú Ìkìrun ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ló ti tẹ àwọn afurasí olè méjì kan èyí tí wọ́n ń gé wáyà iná ìjọba ní ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ lásìkò tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó eyín SP Benjamin tó ń fi ọ̀rọ̀ ọ̀hún léde fún àwọn oníròyìn kò ṣàìforúkọ àwọn afurasí méjèèjì ọ̀hún kò ṣàìforúkọ wọn sóde èyí tí wọ́n pè ní Jemilu Abdullahi àti Shamsideen Isiaku. Àwọn méjèèjì wọ̀nyí ni wọ́n gé àwọn wáyà iná ìjọba ní agbègbè Ìjẹ̀gùn Jákàndé ní ìpínlẹ̀ Èkó èyí tí àwọn ọlọ́pàá èyí tó ń ṣe ìwọ́de lásìkò yìí rìn sí àsìkò tí wọ́n sì rí wọn èyí tí wọ́n kó àwọn méjèèjì bí ìgbènìyàn fọwọ́ re ìgbín lóko ọ̀gẹ̀dẹ̀ ni Báyìí ni CSP Benjamin sọ di mímọ̀ wípé ọ̀rọ̀ náà ni wọ́n ti kó lọ sí ọgbà ọlọ́pàá eléyìí tó ń bẹ ní agbègbè Ìṣẹ́rí Ọ̀ṣun ní ìpínlẹ̀ Èkó tí ìwádìí sì ti ń lọ lọ́wọ́ síwájú kó tó di pé wọ́n tarí wọn lọ sí ilé ẹjọ́. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health is Wealth. Ìlera lọ́rọ̀ kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nì sétí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù
tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀ ó máa bá wa burn fat àpè ní X2 burn fat fún obìnrin. lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà agbẹjọ́rò ajàfún ẹ̀tọ́ ọmọ ènìyàn Fẹ́mi Fálànà òun mà ló ti gbé ìgbésẹ̀ báyìí lójúnà láti lè rí dájú wípé ọ̀gbẹ́ni Martins Otte tí gbogbo èèyàn mọ̀ sí Very Dark Man ó kúrò nínú àhámọ́ eléyìí tí àwọn àjọ tó ń gbógun ti wà ìbàjẹ́ ṣíṣe owó ìlú kùmọ̀kùmọ̀ EFCC tí wọ́n fi sí o pẹ̀lú gbogbo ìgbìyànjú rẹ̀ lórí àṣeyọrí iṣẹ́ òun ṣe èyí tí agbẹjọ́rò fún Very Dark Man Dèjì Adéyanjú tó gbé oríyìn ńlá ràbàǹdẹ̀ fún Fẹ́mi Fálànà lẹ́yìn tí Adéyanjú tó pe àkíyèsí Fálànà wípé ọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ yìí kó má ṣe fọwọ́ lẹ́ràn láti má jẹ́ kí nǹkan òun kó bàjẹ́, èyí tí Fálànà sì gbọ́ ọ̀rọ̀ náà tó gbé ìgbésẹ̀ akin lẹ́yọ̀sọ́kà lánàá òde yìí lọ́wọ́ ìrọ̀lẹ́ àná tí í ṣe ọjọ́rú Wednesday. Òun ni ìròyìn fi léde o wípé Very Dark Man ló ti kúrò ní àhámọ́ àwọn àjọ EFCC lẹ́yìn tó lo ọjọ́ 5 bẹ̀ gbáko lórí ọ̀rọ̀ fàákájà kan èyí tó wà láàrin ẹ̀sùn tí wọ́n fi kàn àti ilé ìfowópamọ́ GTB èyí tó pa àwọn mẹ́tẹ̀ẹ̀ta pọ̀. Dèjì Adéyanjú èyí tó wá fi ohùn ọpẹ́ àti gbólóhùn ìdúpẹ́ o léde lórí ìkànnì abẹ́yẹfò X rẹ̀ tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀, èyí tó dúpẹ́ ńlá o lọ́wọ́ Fẹ́mi Fálànà, bákan náà tó dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn lólùfẹ́ tí wọ́n fi ìfẹ́ hàn àti gbogbo àwọn tí wọ́n jẹ́ agbẹjọ́rò tí wọ́n mọ̀ nípa òfin àti ọ̀rọ̀ ẹjọ́ ńlẹ̀ yìí fún àtìlẹ́yìn tí wọ́n ṣe fún láti lè jẹ́ kí Very Dark Man kí wọ́n kó kúrò nínú àhámọ́ ìgbèkùn eléyìí tí àwọn EFCC tí wọ́n fi sí. Ó ní òun mọ̀ lóore, òun sì dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn agbẹjọ́rò akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ rí ìjà ọ̀hún tí wọ́n jọjà lájàyè tí wọ́n fi ṣẹ́ ogun. tó ẹ̀yin èèyàn wa, ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní. Títí dìgbà míì tẹ́ máa láǹfààní láti gbọ́ tún rè mí nílé iṣẹ́ wa. Mo gbà á ládùúrà wípé lé òní lé wa ọ̀nà òní náà wá fún mi. Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.